Agú dédé àsìkò yìí, agú ìsinmi yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ karùn-ún nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ eléyìí tó ń rí sí wọléwọ̀de tó ń ṣọ́ ibodè orílẹ̀-èdè wa Nàìjíríà, custom ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà nínú ọdún 2023 eléyìí tó tán yìí o. Àjọ tó ń ṣọ́ ibodè ọ̀hún custom òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá tí ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà látẹnu ọ̀gá àgbà àjọ ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀gá àgbà yíyan fún àjọ èyí tó ń rí sí ibodè orílẹ̀-èdè yìí, Adéwálé Adéníyì, èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún léde lánàá nílùú Àbújá tí ṣe ọjọ́bọ̀ lásìkò tí wọ́n fi agbára kún agbára tí wọ́n ń ṣe ìgbélárugẹ fún àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ibodè orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú oyè tuntun eléyìí tí wọ́n fún wọn. Níbẹ̀ náà ni Adéníyì tí ṣe ọ̀gá àgbà yíyan o fún àjọ tó ń ṣọ́ ibodè orílẹ̀-èdè yìí sọ di mímọ̀ wípé àkójọpọ̀ owó tí àwọn rí kójọpọ̀ eléyìí tí iléeṣẹ́ ọ̀hún pa sí àpò ìjọba àpapọ̀ ní ọdún 2023 òun ló jẹ́ tírílíọ̀nù 3 náírà 3 trillion naira tí àwọn sì ní àfojúsùn ní ọdún 2024 yìí pé àwọn yóò pàtó tírílíọ̀nù 5.1 náírà 5.1 trillion naira nínú ọdún 2024. Gẹ́gẹ́ bí Adéníyì ti sọ̀rọ̀ náà, ó ní àwọn ṣe yìí bẹ́ẹ̀ sì ni làwọn rí dájú wípé àjọ ọ̀hún wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti má lè jẹ́ kí wọ́n máa kó àwọn ohun tí ò tọ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ń fi ọwọ́ òfin mú àwọn kọ̀lọ̀sí àwọn létí ikún tí ń ṣe fàyàwọ́ ohun tí ò tọ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pẹ̀lú rẹ̀ lọ́dún tuntun 2024 yìí àwọn ní àfojúsùn láti pa tírílíọ̀nù 5.1 náírà fún àtìlẹ́yìn láti fún ìjọba àpapọ̀ nínú ètò ìṣúná owó orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí owó ọ̀hún kó túbọ̀ ṣeun àti lápá rere lára ètò ìṣúná owó àti ohun rere tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ṣe lábẹ́ ìjọba àpapọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Adéníyì, ó wá ké sí gbogbo àwọn ọ̀gá ọ̀hún tí wọ́n gbé lárugẹ lẹ́nu iṣẹ́ ọba náà láti mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn kí wọ́n sì ṣe tòun ti òtítọ́ ìbẹ̀rù Ọlọ́run kí orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ kúrò lọ́wọ́ àwọn ẹrù jùlùjùlù èyí tí wọ́n ní ẹrù wèrè èyí tí wọ́n ń kó wọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìbófinmu. Alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè yìí, arábìnrin Sadiya Umar Farouk, òun ló ti tọrọ àforíjì lọ́wọ́ àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC wípé àsìkò tí wọ́n pe òun láti wá dá àjọ ọ̀hún lóhùn tó ń ti àwọn ẹjọ́ kan èyí tó ní ṣe pẹ̀lú bílíọ̀nù 37 náírà ó lé 37.1 billion naira, ẹ̀sùn tí wọ́n kà sí Sadiya lọ́rùn wípé lásìkò tó ń bẹ nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí alákòóso tẹ́lẹ̀ ó ṣe owó ọ̀hún báṣubàṣu. Ní báyìí o, Sadiya Umar Farouk ti wá tọrọ àforíjì lọ́wọ́ àjọ EFCC wípé òun ò jẹ́ wọn níhò ní ìgbà tí wọ́n kọ̀wé pé òun láti wá dáhùn àwọn ẹjọ́ kan sí kejì èyí tí wọ́n kà sí lọ́rùn. Ó ní kì í ṣe bí àfojúdi tàbí àìlákàkún, ó ní kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí àjọ EFCC kí wọ́n dáríjì òun o látàrí wípé òun ò jẹ́ wọn níhò lásìkò tí wọ́n pè é. Ọ̀rọ̀ ọ̀hún òun ló jẹyọ nínú àtẹ̀jáde kan eléyìí tí agbẹnusọ tòun ti alukoro fún àjọ EFCC tó gbé jáde o lánàá tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, ọ̀gbẹ́ni Délé Oyèwálé ò tó sọ lásìkò tó ń fi ara hàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan
ní ìpínlẹ̀ Èkó ló ti sọ di mímọ̀ ó ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Ó ní arábìnrin Sadiya Umaru Faruku ti tọrọ àforíjì lọ́wọ́ àjọ náà pẹ̀lú bó ṣe kọ̀ jálẹ̀ láti má jẹ wọn o. Ó ní ní báyìí kí arábìnrin náà kó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti lè jẹ́ àjọ EFCC ní wàrà ṣèṣà ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn kó wá dáhùn àwọn ìbéèrè náà. Ó ní nípa ìdí èyí ohun gbogbo yóò máa lọ láìsí wípé wọ́n sẹ́ ẹnikẹ́ni lọ́gọ̀ lọ síbi tí ò yẹ. Ilé-iṣẹ́ Ifo-Epo ti ìjọba Nnpcl ni wọ́n ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ilé-iṣẹ́ Ifo-Epo èyí tó wà nílùú Portharcourt yóò parí iṣẹ́ eléyìí tó ń bẹ lábẹ́ àyẹ̀wò báyìí, èyí tí wọ́n ní títí ìparí oṣù yìí yóò kúrò lábẹ́ àyẹ̀wò èyí tó wà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lójú iṣẹ́ ní sàn-án o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ Nnpcl ọ̀gbẹ́ni Fẹ́mi Ṣónẹ́yẹ èyí tó lukoro ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá lásìkò eléyìí tí wọ́n darí dé o láti ìlú Portharcourt níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò sí bí iṣẹ́ ṣe ń lọ àti abẹ́ àyẹ̀wò tòun ti iṣẹ́ eléyìí tí iléeṣẹ́ Ifo-Epo bẹtiróòlù ọ̀hún tó wà ló sọ di mímọ̀ wípé pẹ̀lú àdéhùn eléyìí táwọn ṣe fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé síwájú kí oṣù kejìlá ọdún 2023 kó tó ti ẹnu bepo iléeṣẹ́ Ifo-Epo èyí tó ń bẹ nílùú Portharcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ó ní nípa ìdí èyí àwọn ṣì wà lórí àdéhùn wọn. Ó ní ní báyìí iléeṣẹ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n kò tí ì máa bẹ̀rẹ̀ sí ní tu epo síta bí ìgbín ti ń tu omi lẹ́nu. Ó ló ń bẹ lábẹ́ àyẹ̀wò eléyìí tí wọ́n ṣe fún lọ́wọ́ kí wọ́n lè mọ bí ibi tí iṣẹ́ rẹ̀ gbédé dúró. Ó ní ní gẹ́rẹ́ kí oṣù yóò tó parí tí wọ́n bá ti kúrò lábẹ́ àyẹ̀wò onílé iṣẹ́ Ifo-Epo ti Portharcourt náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu tí yóò máa tu epo síta bí olúwẹrí ti ń tu omi jáde o, tí àwọn ọmọ Nàìjíríà yóò sì máa rí epo bẹtiróòlù, epo dísù, kẹrosíìnì lò nítorí yàlàyòlò gẹ́gẹ́ bí Ṣónẹ́yẹ bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde fáwọn akọ̀ròyìn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí tó lóhùn, ẹni bá ń yọ ẹ̀dà òun búburú a máa yọ onítọ̀hún ṣe o. Ọwọ́ àjọ LASTMA ti ìpínlẹ̀ Èkó òun ló ti tẹ àwọn afurasí olè méjì tó máa ń jagbà nínú súnkẹrẹ fàkẹrẹ ní agbègbè Abúlé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Èkó lánàá tí í ṣe Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu agbẹnusọ fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Taofik Adébáyọ̀, òun ló sọ di mímọ̀ wípé àwọn afurasí ọ̀hún ti ń ṣiṣẹ́ ibi náà léléyìí tó sì jẹ́ wípé wọ́n ti dẹ tàkúté fún wọn kó tó di wípé ọwọ́ pálábá wọn ó ségi o. Onílànà làwọn náà fi ṣe àyágbọ́n ògúngbèégbọ̀n bí àyá bá ti ro ògúngbèé ti ro tẹ̀lé. Wọ́n ní ọkọ̀ kórópè kan báyìí làwọn oníṣẹ́ ibi náà ni wọ́n máa ń gbé lágbègbè Abúlé Ẹ̀gbá U-turn lọ sí Ìjàyè padà wá láti máa pèrò sọ́kọ̀ tí wọn yóò sì máa gba owó àti àwọn ohun dúkìá eléyìí tó jówó lé iyebíye lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní ṣùgbọ́n lánàá yìí làwọn náà dẹdẹ àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì rí méjì mú nínú wọn, èyí tí wọ́n ká ẹ̀rọ POS mọ́ ọ̀kan nínú wọn èyí tó na pápá bora kó tó di pé wọ́n rí òun náà mú gẹ́gẹ́ bí wọ́n ti ní ìgbín kìírìn kókó lóore o. Àwọn afurasí olè ọ̀hún lánàá ni wọn ò rìn eléyìí tó sì jẹ́ pé bí wọ́n ti rìn náà wọn kó lóore o. Ní báyìí àjọ LASTMA ni àwọn ti fa àwọn afurasí olè náà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí síwájú sí o. Ó ní ní gẹ́rẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá bá ti parí ìwádìí wọn ó ní ìgbésẹ̀ tó kàn láti wọ́ wọn lọ sílé ẹjọ́ kí ilé ẹjọ́ kó sì ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Gẹ́gẹ́ bí Taofik Adébáyọ̀ tó jẹ́ agbẹnusọ LASTMA bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lówùúrọ̀ kùtùkùtù òní lásìkò tó ń jábọ̀ iṣẹ́ tí wọ́n ṣe lánàá fún àwọn akọ̀ròyìn ní ìlú Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn amúlùúdùn eléyìí tó ń kọ orin tó tún jẹ́ ọ̀kan nínú àwọn bàbá ọlọ́kadà ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Charles Chukwuemeka Òkúta tí gbogbo èèyàn mọ̀ sí Shally Boy, òun mà ló ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ eléyìí tí alákòóso fún àṣà ìṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìgbésẹ̀ tó gbé
eyín arábìnrin Annatu Musawa wípé ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ó ju kí ènìyàn kan lọ máa rí kí ènìyàn kan nílé ìwòsàn. Charlie Boy tó sọ̀rọ̀ náà lórí ìgbésẹ̀ tí alákòóso ọ̀hún Musawa tó gbé o láti lọ rí kí ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó Sarkozy èyí tó ń bẹ nílé ìwòsàn èyí tó wà nílùú Àbújá. Ó ní odidi alákòóso lọ kí ènìyàn kan ṣo tí í ṣe nítorí wípé ó jẹ́ amúlùdùn nílé ìwòsàn. Oníṣẹ́ ẹ̀rí wípé ìgbésẹ̀ náà jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó èyí tí ò bá ọgbọ́n òun làákàyè mu. Ó ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ó kọjá kí alákòóso lọ máa rèé kí ènìyàn kan nílé ìwòsàn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro èyí tó yẹ kí alákòóso ọ̀hún mójútó lápá ibi tí wọ́n yàn án sí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ eléyìí tó pọ̀ jáǹtirẹrẹ láwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógójì orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n nílò ìrànlọ́wọ́ tí wọ́n ń bẹ nílé ìwòsàn èyí tó yẹ kí alákòóso yìí ó ṣe ẹ̀lẹ́mbẹ̀mú sí wọn láti mọ ipò eléyìí tí wọ́n wà, ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ èyí tó gbéra láti lọ rí kí Sarkozy nílé ìwòsàn. Charlie Boy ní irúfẹ́ àwọn ìgbésẹ̀ báyà ti wà bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí ò bá làákàyè mu nítorí wípé ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ó kọjá kí alákòóso lọ máa rèé kí ènìyàn kan nílé ìwòsàn. Gẹ́gẹ́ bí Charlie Boy bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì Instagram rẹ̀ àti X rẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ní. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni alákòóso ọ̀hún Annatu Musawa ló lọ rèé kí Sarkozy nílé ìwòsàn aládàáni kan èyí tó wà nílùú Àbújá lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn bó ti fi léde. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí ojúmọ́ ọ̀la tẹ́tí máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Síwájú ìgbà náà, àdúrà gbogbo wa yóò gbà ó a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire ayọ̀ ní tiwa o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.